ìyẹn ló fà á tí mo fi gba Pakistan lọ. Ẹ lọ Pakistan. Bẹ́ẹ̀ ni mo lọ Pakistan tí mo lọ teach as assistant professor of Akida ní yunifásitì kan bẹ́ẹ̀. Orúkọ yunifásitì yẹn ni Islamic University of Science and Technology tí ó fìdí jókòó sí Peshawar nígbà yẹn. Mo débẹ̀ yẹn ní 94. Dollars ni mo ń gbà. I was earning dollars. Over $1,000 by then. Ẹ gbà lóṣù. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ọkàn yín ṣì fà sílé pé. Ṣùgbọ́n ọkàn lè sàǹfà mi. Mo bẹ̀rẹ̀ Darul Uloom fúnra mi nígbà yẹn. Mi ò kọ́ ilé o. Ilé bàbá mi ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ìgbà ó yá mo kó wá sí inú ilé mi níbi tí ẹ ti ń interview mi yìí. Ìgbà tó yá mo lọ rent ilé níbì kan ní Ìjẹ̀bú lókè Ṣọ̀pin tí mo sọ fún yín pé is the largest quarters Ìjẹ̀bú. Òkè Ẹrẹ́rù ni mo rent ilé sí tí mo ń san owó rental tí mo dẹ̀ ń san owó àwọn olùkọ́ láì ríràn lọ́wọ́ from anywhere. Àwọn ọmọbìnrin mi méjèèjì tí wọ́n jókòó yìí nígbà yẹn níbi tí wọ́n ti lọ ń kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ náà máa fi rìn lọ tán máa fi rìn darí. Èmi pẹ̀lú ìyá wọn àwa máa di nǹkan mọ́ ikùn fún ebi. A wá lọ gba àwọn gàrí agolo kan a fi ṣíbí gbé sẹ́nu àwọn ọmọ yìí. Ṣíbí la máa fi tọ́ sí wọn lẹ́nu wọ́n á mú mi lé. Kò lọ́dún tó bàbá mi tọ́. Èyí tó ti dára nínú àlámọ̀rí àwọn ọmọ yìí lọ́mọ ìjọba. Àwọn ọmọ mi á fẹsẹ̀ rìn lọ ilé ẹ̀kọ́ about 10 kilometers wọ́n á tún fẹsẹ̀ rìn padà sílé. Àwọn olùkọ́ tí mo gbà Ibrahim Lafiaji now a doctor. Ọ̀rẹ́sẹ̀ mi lòun náà gba scholarship lọ Saudi Arabia lẹ́yìn ìgbà tí mo gbà kó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọkọ̀ yẹn kó wá ṣe iṣẹ́ olùkọ́ kó ní wọ́n dẹ̀ tún kẹ́kọ̀ọ́ sí lọ́dọ̀ mi. Irú Ibrahim Lafiaji yẹn tó bá di wípé oṣù parí tí mi bá tètè rówó san fún nígbà tí ebi bá ń pa nínú ilé ẹ̀. Ibrahim àtúnyẹ̀ wá sí inú ilé mi yìí. Tó bá ti dé ìyàwó mi ló máa ti kọ́kọ́ mọ̀ ní pé ebi ló ń pa ọkùnrin. Èmi náà máa wá tó ṣoṣo jáde ló wá báwo ni màá ṣe rí nǹkan fún kó fi jẹun bí mo ṣe ń bá Darul Uloom lọ nìyẹn. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.